àwọn kan ló send video yìí sí mi ṣùgbọ́n mi kì í fẹ́ sọ̀rọ̀ nípa Portable ìdí ẹ̀ ni wípé a lè sọ̀rọ̀ nípa ẹ̀ ń sìn kó jáde kó ní sínú èèyàn bínú ògo bẹ́ẹ̀ kò sí èèyàn tọ́lọ́run ò sí fún àfẹn tó bá ní tó ń wò tó so reason tí mi tẹ̀ kì í fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rẹ́ rárá nìyẹn àwọn fans ẹ̀ náà dẹ̀ tún burú tó bá release any video nípa ẹ̀ báyìí nǹkan tó máa ń kọ sábẹ́ comment section ni wípé òun bínú ògo ẹ̀ so wọ́n rò pé má jẹ́ máa sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́ ṣùgbọ́n nǹkan tó wá ṣẹlẹ̀ yìí torí pé ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn Yorùbá ni màá ṣe sọ̀rọ̀ mo dẹ̀ mọ̀ pé àwọn oní ẹ̀sìn ìbílẹ̀ gidi tó bá mọ nǹkan tí wọ́n ń ṣe wọ́n máa reason pẹ̀lú mi pé láti máa fi àwòrán igbá jẹ́ tàbí bó ṣe ń ṣètùtù gbá jẹ́ tàbí bó ṣe ń bọ orí ẹ̀ hàn lórí social media ó kù díẹ̀ káàtó àkọ́kọ́ ni wípé lóòótọ́ nínú ẹ̀sìn Yorùbá kò sí nǹkan tó burú bí èèyàn bá bọ orí o kò sí kódà nínú ẹ̀sìn ìbílẹ̀ Yorùbá kò sí nǹkan tó burú ńbẹ̀ nínú ẹ̀sìn ìbílẹ̀ Yorùbá nídàkejì ẹ̀wẹ̀ kò sí nǹkan tó burú bí èèyàn bá nígbà ajé nínú ẹ̀sìn ìbílẹ̀ Yorùbá kò sí nǹkan tó burú ṣùgbọ́n ǹjẹ́ ó máa yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn débẹ̀ ǹjẹ́ lómi ò ní tú wọn ní sí àsìtú irú nǹkan tó ń display lórí social media yìí fún àpẹẹrẹ ń sìn ẹ wo gbá jẹ́ báyẹ̀ ẹ wo bó ṣe kó owó sí owó tó kó sí owó yẹn ò disappear débẹ̀ o ó fún rẹ̀ kó sínú tẹ àwọn tó nígbà jẹ́ ó máa yé wọn tó máa ń ṣe kíní ẹ̀ a máa kówó sí láti fi ṣàdúrà ṣùgbọ́n àwọn ọ̀dọ́ mi báyìí nǹkan mi ni wọ́n máa rò pé ó ṣe wọ́n lè rò pé ṣe lówó yẹn disappear jẹ́ pé Portable sí nǹkan báyìí tó túmọ̀ sí kó lè jẹ́ kí ọ̀dọ́ mi ṣe ẹsẹ̀ gbé kó sì wà wù kó sì nǹkan tó yẹ kó ṣe torí kò mọ̀ túmọ̀ nǹkan tí Portable ṣe kódà àwọn míì tí wọ́n wo fídíò yẹn lábẹ́ comment section tẹ́lẹ̀ mi sọ pé ó ṣe mi ò ṣe lè sọ ni pé ó gbé ìgbésẹ̀ nǹkan kan pé nǹkan báyìí ló ṣe tó fi nógó nǹkan báyìí ló ṣe àṣírí ẹ̀ ti tú àṣírí nǹkan báyìí ló ṣe torí pé ẹlòmíì kò yé pé ìgbà jẹ́ ẹ̀ ni ó túmọ̀ pé ẹlòmíì náà lè máa wò ní àwọn ọ̀dọ́ tó ṣẹ̀ ń bọ̀ tó bá yẹ pé torí pé nǹkan báyìí tó Portable sí tó fi jẹ́yàn kó yẹ kó náà lọ sí kò jẹ́ mọ̀ wípé kì í ṣe nǹkan tó ṣe nìyẹn lóòótọ́ ó lè rìn ó lè jẹ́ nínú ifá ẹ̀ ni wọ́n ti sọ pé nǹkan báyìí nǹkan kó máa ṣe ṣùgbọ́n kó má bàa di pé kíní máa padà mislead àwọn ọmọ wa tó ń bọ̀ àwọn youth tí ò mọ kúlẹ̀kúlẹ̀ àwọn nǹkan yìí èmi bá ní okùnrin ẹ̀ka àtó ṣùgbọ́n ẹ má jẹ́ ń fi ìdájọ́ sọ́wọ́ ara mi ẹ̀yin tẹ́ ń wò mí ẹ̀yin bàbá dáadáa ẹ̀yin ìyá dáadáa kí lè rí sí ìgbésẹ̀ yìí ǹjẹ́ ó tọ̀nà bí Portable ṣe ń display igbá jẹ́ ní orí social media pàápàá ẹ̀yin ẹlẹ́sìn ìbílẹ̀ ẹjọ́ só tọ̀nà bí Portable ṣe ń display igbá jẹ́ lórí social media ẹ fún wa ní èsì lábẹ́ comment section ẹ jẹ́ ká mọ̀ ẹ lára lọ́yẹ̀ I still remain my humble self. This is Adeomade. Please help me to share this video and don't forget to subscribe to my YouTube channel on YouTube, Adeomade as well. Bye for now.